ẹ lọ sí pé ìpè fún dání ná ṣé pé àwọn òdìbò tèmi ṣé Bọ́lá tẹ̀lé mi ní abẹ́jọ́ fẹ́ ṣòfò dànù ní gan kó sọ́ọ́rí ẹ̀gẹ́ ọkùnrin o kọjá jẹ́ gbẹ̀lọ́mẹ̀lọ́ o wọ́n jẹ́ karamọ́ o. mi ò dóhùn akọgun lérè òye wù mí mọ́. oyin gangan nìyẹn. so òun wọn nu. bẹ́ẹ̀ni. is that his voice. bẹ́ẹ̀ni. o ṣe AI. no. wọn dọ́kítọ̀ ẹ̀. wọn gangan nìyẹn. sẹ́nẹ́tọ̀ ń sọ̀rọ̀ bí ìgbà tó ń bá èèyàn kan sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. sẹ́nẹ́tọ̀ yẹn dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé. ó close mọ́ àwọn èèyàn gan o. inú ẹ̀ bínú ẹ̀ bá ṣe rí. ló ṣe sọ̀rọ̀ jáde. ló ṣe sọ̀rọ̀. yeah honestly. kò dẹ̀ ní ètò ní plan burúkú kankan fún akéwì yẹn. no. ẹni tó bá ní plan burúkú fún kò ní pè é. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. adakẹ́. a máa wò wọ́n. wọ́n á kàn sọ pé wọ́n kinní kan lost ni tí wọ́n dìbò àwọn bá òní mọ̀ pé èèyàn kú akọgun òní mọ̀ pé èèyàn kú wọ́n dìbò wọ́n lọ torí pé òun fúnra rẹ̀ gan akéwì gan ò sínú àwọn tí wọ́n lè rí bíi factors tí wọ́n mọ̀ sọ pé nǹkan kan ṣẹlẹ̀ nítorí ẹ̀. no not at all. ṣẹ́sìkẹ́tẹ̀ so ó rọrùn fún láti jí pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ yẹn but despite that ó tún pé ó tún sọ fún un. now another angle tí mo fẹ́ káwọ́ ni pé ṣé ńgbà tí wọ́n ń bá akéwì sọ̀rọ̀ does that mean pé òun náà sọ nǹkan kan tó fi jẹ́ pé ohun akọgun nìkan la wá gbọ́ nígbà tó ń bá yẹn sọ̀rọ̀ tó dẹ̀ ń record without the consent of that person that means you be economy of what you say that time torí wọn ló record tó bá mean well o ò ní record. we know. èwo senator called you. we know. ìwọ akéwì láàfin irú senator tó lé ní nọ́mbà tó lè pè é bẹ́ẹ̀ yẹn gan jẹ́ senator tó jẹ́ grassroots person tí ó jìnnà sí tó súnmọ́ àwọn èèyàn ó dẹ̀ pè é ó dẹ̀ gbé the next thing tí mo ṣe ni pé ó dẹ̀ tẹ record bó ṣe tẹ record yẹn wàá máa sọ ohun tó sọ wàá máa push ẹ kó wọ́n sọ tí ò yẹ kó sọ wàá trigger anger ẹ. o náà fẹ́ score political point. bẹ́ẹ̀ni yes now fẹ́ score political point. so that means pé. so sure pé ó máa ya senator gan lẹ́nu pé mátà yìí ti bọ́ síta. mo á fẹ́ lọ pẹ̀lú ọba àgùn ṣé senator lè mọ̀ pé ẹni tó ń bá public ọ̀rọ̀ yìí o á di public debate kó wá sọ pé àbí ẹ̀yin méjèèjì fẹ́ ṣe kinní kan ni kó wá ṣépè kò ní lè sọ he will not then senator tún sọ ó rò pé èèyàn ló ń bá sọ̀rọ̀ senator tún sọ̀rọ̀ míì wípé tí wọ́n bá rán yín iṣẹ́ burúkú tẹ́ ẹ bá jẹ wàhálà tẹ́ ẹ bá rí ń bẹ̀ kò kàn mí o so ọ̀rọ̀ yẹn ó ti ń di threatening ni ṣe ti gẹ̀tẹ̀ bẹ́ẹ̀ so tí senator bá ẹ ti gẹ̀tẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yẹn tún lè lu ọ̀rọ̀ yẹn against senator bẹ́ẹ̀ni wípé senator ló sọ pé ó rí wàhálà níbi iṣẹ́ tó ń jẹ́ o so these people are devil. àwọn followers náà ló máa ń fa wàhálà. honestly àwọn followers ni Adam so shop àwọn mẹ́ni yẹn àwa lè má mọ̀ àwọn mẹ́ni yẹn. wọ́n mọ̀ dáadáa. it's just a matter pé kankan pẹ́ nìyẹn kán dẹ̀. wọ́n lè pè mọ́. no wọ́n lè fọlọ́pàá mú pẹ̀lú nǹkan tó ṣe yẹn o. bẹ́ẹ̀ni ó ti jẹ̀bi private conversation lórí court ó dẹ̀ gbé sí public wọ́n lè kọ́ statement. torí irú ẹni yìí lè ṣe nǹkan míì tó máa le jù bẹ́ẹ̀. another thing tí mo fi wá fẹ́ lọ pẹ̀lú kọ́ mi fẹ́ máa lọ lánàá pé ẹni wọ́n rán ni irú àwọn ilé gbogbo nǹkan kí wọ́n máa rán wọn. kì í ṣe gbẹ o. rárá sẹ́nitọ́ olóyè Bọ́lá Oyèbámijí onílàákàyè ẹ̀dá ni kì í ṣe èèyàn dánadáná tó bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú akọgun tó fẹ́ ká akọgun ṣe tòun kì í ṣe irú style tí akéwì ń lò yẹn ìlò ń lò tó bá sì tún wá jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún Bọ́lá Oyèbánjí direct ni Bọ́lá Oyèbánjí mọ implication kó gbérú ọ̀rọ̀ yìí sí afẹ́fẹ́ kò ní jẹ́ ó gbérú eléyìí sí afẹ́fẹ́. tí wọ́n bá rán gbà mí owó orí tó kọ́bọ̀ tí wọ́n rí ọmọ jẹ́ kí wọ́n ṣiṣẹ́. ẹni tí ó fi ewì ẹ̀fẹ́ kó bá ewì sọnà ìjáwọ́ náà ti jáde sọ̀rọ̀ láti bá wípé ẹgbẹ́ ohun ìmọ̀ bí àwọn jùlọ ìmọ̀ èjì wọn ṣe ra wọn náà àṣẹ́nitọ́ o ẹni tí àránṣẹ́ tó ń jíṣẹ́ ìwé ilé. mi tí ìka press release kankan Adéoyè Bákàrè tàbí instinct. èmi distance ara mi kò nù ọ̀rọ̀ tó sọ o. instinct àti Adéoyè Bákàrè àná mọ kọ press release. èmi ò ìfiṣẹ́ náà o. mi tí ì rí kan kọ. di ó lé nítorí lè fa kí wọ́n sọ pé àwọn òfìsẹ́ ràn ní pé nítorí pé akọgun dárúkọ wọn sọ Bọ́lá. èsì ọ̀rọ̀ yẹn gangan ló jẹ́ kó yẹ. torí pé dákọ̀ Bọ́lá yẹn náà fi lè come out pé why kí ló kàn án pẹ̀lú discussion wọn kán lọ mú ẹni tó sọ̀rọ̀ bóyá àwọn ọ̀ràn wọn ń ṣe àwọn ọ̀ràn yẹn kankan ṣe o táwọn bá dẹ̀ fẹ́ kákọ̀ọ́gún ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ báwọn ṣe rìn. ṣé nìkan ti kankan may I tell you something there is no stormy water up there. bẹ́ẹ̀ni. but the stormy water is down. ìsàlẹ̀ ní ìsàlẹ̀ lómi ti rú. ẹ rí i pé tá a bá fi
álọ́mù sómi tá a rún báyìí tó báyìí láàrin ìṣẹ́jú méjì yóò tòrò òkè láti máa rí omi tó tòrò mọ́ ìsàlẹ̀ èrú lọ́wọ́ àmẹ́ òkè yẹn làwọn tó ṣèjọba ìsàlẹ̀ yẹn àwa là ń dàrú sàlẹ̀ ibi tẹ́lẹ̀ mi ò ní làákàyèdè ó ń wo ètò wa a máa wo àwọn sóòrí yọmí a máa àtàkẹ́ a máa bú nítorí tani nítorí kándídéètì míì tó ń support against Oríyọmí ọ̀nà òtún yìí pé candidate mi tó ń support against Oríyọmí àti Oríyọmí wọ́n ń pàdé gbogbo gbà ibi táwa ti ń pàdé wọ́n lè débẹ̀ nílé ẹ tó ń torí ẹ̀bú èmi yẹn tí n bá fẹ́ wọlé tinted glass mọ́tò mi ìta lọ́wà lára àwọn tí mọ́tò tèmi ó ta ẹrẹ̀ sí lára lọ́wà tí ó fi wọnú ilé lọ bẹ́ẹ̀ nìyẹn ló wà ń ta ìtajọ́ sọnù ilé kò dẹ̀ mọ́ ṣùgbọ́n ó fẹ́ gba bullet nítorí ẹni yẹn against me. kódà ó lè mọ rí nǹkan kan ní ìjọba wọ́n lè mọ rántí ẹ̀. ó lè mọ rí nǹkan kan number one yẹn number two ni pé ìgbà míì wà ẹni tó ń bá jà nítorí èèyàn kan tó fẹ́ dupò yẹn politics ti dé ọdún politics la wà àbí kẹ́hà sùn pé Oríyọmí okay don't let me go that way nígbà tí a ṣe ìbò tá a di lọ Ṣèyí Mákindé Fọlárìn àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ nu major contenders yẹn lẹ́yìn àwọn pretenders tó ẹ̀mọ̀ká mi ò tẹ́ wọ́n mọ̀ pé òun ní jọ́jọ́ bọ́ta. nǹkan méjì ni ẹ gbọ́dọ̀ rí pósítà mi ta àwọn yẹn sì gbọ́dọ̀ gbóhùn mi náà àrùn ẹ̀ wà dáadáa. so wọ́n sì tún ti bẹ̀rẹ̀ báyìí gan. àwọn méjèèjì ni wọ́n jọ ń fà ẹlòmíín sì sọ mí dọ̀tá rẹ̀ nítorí Teslim Fọlárìn tó bá ti wo sómi yọmọ bú mi yọmọ sí gbogbo ẹ yọmọ sí nítorí tani nítorí Teslim Fọlárìn ṣé mo tó fọ́nì ni pé nínú wọn wà tí wọ́n sì jẹun ìjọba Ṣèyí Mákindé jù mí lọ. yáà ó máa ń rí bẹ́ẹ̀ dáadáa ó máa ń wà bẹ́ẹ̀ sáwà ọmọ ni. níwáyé kánípọ̀ mọ̀ ìgbà yẹn pé ìjọba Ṣèyí Mákindé yìí ni Ọlọ́run rán tó mú breakthrough ń bọ̀ kálọ́lọ́run fi hàn tí ò bá tiẹ̀ ní dìbò fún gan ìbá kàn tiẹ̀ jókòó ìbá mọ̀ ìwòran ni ìbá ti sí nínú àwọn ọ̀tá tí ó léwájú tí ó tó sọ̀rọ̀ ẹni ẹ̀dọ̀tá ẹ̀ so inú mo sọ pé ìsàlẹ̀ ló ti rú ní tí ò yé wa pọ̀ ju tó yé wa lọ àwa tá a pera wa láràlú gẹ́gẹ́ àwọn ẹni yìí gẹ́gẹ́ ò jà kò ní àwọn ṣe ń ṣètò tó wáyé pé wọ́n jà ní kí ló dé tó ń yín sí fún wọn láti kú òun ẹgbẹ́ kan bọ́ọ̀nù ẹgbẹ́ kan gbà mélòó à ń bọ̀ àti bàbá yìí akọgun wọn lè jọ ṣe lọ́la wọ́n pàdé ara wọn lóde tí wọ́n ní invite wọn sí wọn jọ ń bọ̀ wọ́n jọ ń jókòó náà. Àbújá làwọn méjèèjì wà à ń bọ̀ ṣe kò ní níwà ni akọgun lérè sẹ́nétọ̀ ni ṣé wọn mọ bá ṣe jọ ń pàṣẹ àwọn ọmọ bá ṣe jọ ń sọ. so èèyàn kan tí ò sí ní àwọn followers ló mọ. wọ́n dẹ̀ wọ́n máa insult àwọn arábí wọ́n máa láwọn gbìjà rẹ̀ níwọ̀n tó ń gbìjà gan fi ọ́ sí ẹ̀yẹ. láti sí ìgbà ọ̀rẹ́ ọ̀rí dídìrín wọ́n ṣe yes. bó ṣe rí nìyẹn wọ́n fi ọ́ sí ẹ̀yẹ. ṣé wàá rí ẹmọgbọ́n ìgbà tó o bá kó lẹ́yìn olóṣèlú tó bá fẹ́ wọlé ipò pa ni ó fi ọ sí tó bá wọlé tán. bọ̀ kínní kan wà nuisance náà ní value nínú òṣèlú o. oh you don't get it. ó yé mi bọ̀ nuisance náà ní value o. ṣùgbọ́n nuisance yẹn yóò máa ṣe lọ ilé ti sọ. ṣùgbọ́n ipò nuisance náà wọ́n fi sí tó bá wọlé tán. nuisance yẹn náà ni ó máa ṣe tí ó jẹ ní jẹ́ntì ẹ̀ nuisance yẹn náà wọ́n fi sí value tó ní nuisance ni. iná ni wọ́n máa lò fún. that's it ṣe rí wọ́n ní as you lay your bed so you lie on it bí èèyàn bá ṣe fẹ́ náà ni wọ́n ṣe define rẹ̀. rárá o asole your bed you lie on it. so wíyẹn bá ṣe fi rẹ̀ sí ni tí ẹ bá bílí pé òun ní mínì wọn á fi sí mínì tó bá wọn pé òun ní mínì that's it. so àwa tí a kù náà ẹ mọ̀ jà á. ìkíní ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ báyìí ni o because ẹ ti sọ yíyá òṣèlú la wà yìí o àwọn onínísàsì wà kíní ẹ̀ mọ́ wọn ẹ̀yẹ́ ti wá bá mi ríṣẹ́ then I was in NECO mo ní ibo lẹ lọ ó ní à ń lọ èyí dárúkọ ọdún yẹn lọ́sùn mo ní kí ló dé ó lóun ti volunteer ara láti jẹ́ tọ́ọ̀gì ẹnìkan mo dẹ̀ wo báyìí pé the only thing ó ní bàbá tọ́ọ̀gì ló ń fẹ́ lọ ṣe mo dẹ̀ tún wò báyìí wà gba result. o ò lè kó mọ́tò kalẹ̀ tí wọ́n mọ̀ lò o ò rówó kó kalẹ̀ o ò lè mobilize kó lọ ṣe registration fún ẹ tí o ṣe o ò lè ṣe kankan o tún lówó mọ́tò gan o sì lè jẹ́ kàǹbásà kò sí kankan tọ́ọ̀gì lọ́fẹ́ ṣe. ó sọ fún mi ó ní tọ́ọ̀gì 2003 lọ́rọ̀ tí mo sọ ó ní tọ́ọ̀gì ó dẹ̀ dárúkọ ẹni yẹn fún mi so ntẹ̀yìn bẹ́ẹ̀ yẹn bá ṣe divine rẹ̀ náà ló ṣe bá divine ẹ̀ tẹ́yìn bá sọ̀rọ̀ ẹ̀ dígbà sanwó iná wọn ò fi ṣe tẹ́yìn bá dẹ̀ ló ní value yẹn náà wọn ò fún ṣùgbọ́n ẹrú ẹni tó kọrin yìí kò fúnra rẹ̀ ń value ní o tó kò fúnra rẹ̀ ń value kò fúnra rẹ̀ ń value kò fúnra rẹ̀ ń value. sẹ́yìn pé bí akọgun ṣe pé yẹn kakọgun bá ń ṣàdúrà fún tí ń ṣàdúrà fún ẹni tó ní kakọgun tẹ̀lé
sẹ́wọ̀n pé kò ní rékọ́dì kò ní jáde ta. no àtọ̀ no ìburúkú wọn wọ́n máa ń wá káàkiri wọ́n máa ń sọ wọn mú ni. meanwhile they are also they are human being like us. ní kò sí yàtọ̀. ẹ̀yin lẹ fún tòun wọn ní fúnkúfún tí fi ń fọ̀fọ̀ kúfọ̀. that is it kò sí yàtọ̀ ẹ̀yin kan kà gbọ́dọ̀ wà careful this time around at the time òṣèlú làwà everybody gbọ́dọ̀ wà careful. Ọlọ́run ṣàánú wa.